ìbà olódùmarè ọba tó tẹ́ sánmọ̀ bí ẹni tasọ. ìbà ẹ̀yin olùgbọ́ mi. àwọn ìwé ìròyìn ilẹ̀ yorùbá náà la tún kó dé bàbí lọ́sẹ̀ yìí láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Space TV ti ìlú ìbàdàn. orúkọ mi ni àlùfáà Paul àṣàwálé. kókó tó wà nínú àwọn ìròyìn náà la ó tún kọ́kọ́ máa mú wá fún yín. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látàbẹ́òkúta. máyọ̀ 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 o lórí Olúmọ, máyọ̀ 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 o lórí Olúmọ, máyọ̀ 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 o lórí Olúmọ, máyọ̀ 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 o lórí Olúmọ. ẹ gba ikú àwọn ọkọ tàbí aya yín gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run o. bíṣọ́ọ̀bù Abẹ́òkúta ló gba àwọn opóbìnrin àti opókùnrin nímọ̀ràn bẹ́ẹ̀. ìsàlẹ̀ ojú ìwé kẹrin CDA rock ló wà lẹ́kùnrẹ́rẹ́. àwọn olùkọ́ akẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ ìyún ní katikíìsì wọn ò ṣe é rọ́sẹ̀gbẹ́ kan nínú iṣẹ́ ìsìn ìjọ Àgùdà o. bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó ló tún sọ bẹ́ẹ̀ lójú ìwé kejìlá ti CDA rock kan náà. kí ni ìlàpá àdúrà pápá mímọ́ ṣèròǹgbà rẹ̀ fún àlàáfíà àti òdodo lágbàáyé? ojú ìwé kejì ti The New Chronicler láti ìlú Ìlọrin la ó ti rí ìdáhùn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Olúwa wà níbí yìí náà lámì ìtọ́ inú ìjọ kan ló sọ bẹ́ẹ̀ lójú ìwé kẹrin ti The Chronicler. orílẹ̀-èdè Nàìjíríà kún fún ìbẹ̀rù, ìsákiri àti ìsìnkú báyìí. ààrẹ àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ilẹ̀ Nàìjíríà ló já gudugbẹ̀ ọ̀rọ̀ yìí lélẹ̀ lójú ìwé kìíní ti The Catholic Weekly Independent nígbàtí The Catholic Herald látìkú náà gbà á lẹ́nu rẹ̀ tó sì sọ dorin lójú ìwé kìíní rẹ̀ bó ti ń sọ pé ọ̀nà púpọ̀ ní Nàìjíríà fi ń rì nínú àwọn ìgbésẹ̀ rẹ̀ o. gbogbo rẹ̀ la ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí. àtúnṣe ọ̀nà ìsan owó orí ti ọdún 2025 tá a wà yìí tí wọ́n pè ní tax reforms bí ìgbà tí ènìyàn fẹ́ gba ẹ̀jẹ̀ lára ẹni tó ti ń da ẹ̀jẹ̀ lára tẹ́lẹ̀ ni o. lámì ètò àwùjọ kan ló wòye yìí sẹ́yìn ìwé ti ẹ̀rà àtọ̀sẹ̀ yìí. àwọn ọmọ ìjọ ẹkùn Èkìtì sọ̀pọ̀lọpọ̀ ìpinnu lákòókò ìfarasin wọn tọdún yìí. ojú ìwé kẹsàn-án ti The Independent lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ wà. ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí nìyí, ẹ wá nǹkan fìdílé. ẹ gba ikú àwọn ọkọ tàbí aya yín gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run o. bíṣọ́ọ̀bù Abẹ́òkúta ló gba àwọn opóbìnrin àti opókùnrin nímọ̀ràn bẹ́ẹ̀. ojú ìwé kẹrin CDA rock láti rí ìkà pé Most Reverend Dr. Peter Ọdẹ́tóyìnbó bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ẹkùn Abẹ́òkúta gba àwọn obìnrin ẹgbẹ́ mọ̀níkà mímọ́ nímọ̀ràn pé àfi kí àwọn tó ti pàdánù ọkọ wọn gbà fọ́lọ́run o. ó sọ síwájú sí i pé àkókò ìpàdánù ọkọ tàbí aya kò yẹ kó jẹ́ àkókò ìbẹ̀rù, àkókò ìsọ̀rètínù tàbí àkókò àìnítẹ́lọ́rùn. ó ní àsìkò yìí gan ló yẹ kí wọ́n súnmọ́ Ọlọ́run sí i nínú ààwẹ̀ àti àdúrà fún ara wọn àti fún àwọn ọmọ wọn. ó sì tún ké sí wọn kí wọ́n máa dìde sírànlọ́wọ́ ara wọn, àwọn tí wọ́n jọ wà nírúfẹ́ ipò yìí kan náà. níbi mísà ọlọ́dọọdún ẹgbẹ́ wọn tó wáyé ní Fatima House Bishop's Court l'Abẹ́òkúta ní bíṣọ́ọ̀bù ti gbà wọ́n ní gbogbo ìmọ̀ràn yìí. àwọn olùkọ́ akẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ ìyún ní katikíìsì wọn ò ṣe é rọ́sẹ̀gbẹ́ kan nínú iṣẹ́ ìsìn ìjọ Àgùdà o. bíṣọ́ọ̀bù Ọdẹ́tóyìnbó ló tún sọ bẹ́ẹ̀ lójú ìwé kejìlá ti CDA rock kan náà. níbi ìfarasin àwọn katikíìsì ẹkùn Abẹ́òkúta tọdún yìí ló ti ṣàpèjúwe àwọn olùkọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ wọ̀nyí gẹ́gẹ́ bí ẹ̀ka òṣìṣẹ́ inú ìjọ Àgùdà tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá. ó ní bí a bá ní ká sọ nípa ìtànkálẹ̀ ìgbàgbọ́ àti ìdàgbàsókè àwùjọ onígbàgbọ́ gbogbo, ògbóǹtarìgì ni wọ́n. Divine Mercy Pastoral Center Àgbámayà Ọ̀bádàoko nílùú Abẹ́òkúta ní farasin náà ti wáyé. bíṣọ́ọ̀bù rọ̀ wọ́n kí wọ́n má kó ìyàn ara wọn kéré nínú ìjọ o, àti pé bó tilẹ̀ jẹ́ pé wọ́n fẹ́yàwó tàbí fọ́kọ, ìdàgbàsókè ìjọ dọwọ́ wọn. ó ní kí wọ́n mọ̀ dájú pé Ọlọ́run kò lè dá wọn dá bùkátà wọn.
Kí ni ìlapa àdúrà pápá mímọ́ sí èròǹgbà rẹ̀ fún àlàáfíà àti òdodo lágbàáyé? Ojú ìwé kejì ti The New Chronicle láti ìlú Ìlọrin lólóòtú ìwé ìròyìn náà ti sọ pé látìgbà tí pápá mímọ́ Líò ìkẹrìnlá ti goróyè ló ti ń lapa àwọn ọ̀nà ìfojúsùn ìjọba rẹ̀. Ó ní nínú rẹ̀ nípinnu rẹ̀ pé kò sí ọ̀nà mìíràn sígbéyàwó láyé ju takọtabo lọ. Ó láwọn ọ̀nà yìí làlàáfíà tòdodo fi lè jọba lágbàáyé, àti pé kí gbogbo àwọn tó fà kíkọrí fi jígà kọrùn yára jọ̀wọ́ kidà sínú àkọ wọn o, kí wọ́n jẹ́ kógun omi. Olóòtú ìwé ìròyìn yìí jẹ́ ká mọ̀ pé nínú àwọn ọ̀rọ̀ ìyànjú tí pápá mímọ́ bá àwọn èrò tó péjọ ní Paul VII Hall sọ láàrin ọ̀sẹ̀ làwọn ìwòye yìí ti wáyé. Ó ní pápá mímọ́ sọ pé láti inú ìhùwàsí ẹ̀dá síra wọn ní wáíkà àti ẹ̀sòdodo ti ń wà tí wọn kì í sì ti tẹ́tí gbọ́ra wọn yé. Olúwa wà níbí yìí náà. Lámì ìtọ́ inú ìjọ kan ló sọ bẹ́ẹ̀ lójú ìwé kẹrin ti The Chronicle. Àlùfáà Emmanuel Ọ̀kàmì nílùú Ìlọrin ló yànnàná ìran tí Jákọ́bù rí nínú hílàhílo rẹ̀ nínú aginjù nínú ìwé Jẹ́nẹ́sísì pé Olúwa wà pẹ̀lú rẹ̀ nínú gbogbo àdójúkọ rẹ̀ láginjù náà. Lámì ìtọ́ yìí wá sọ pé bí Jákọ́bù ṣe jí nínú ìran rẹ̀ tó sì kígbe pé Olúwa wà níbí yìí, bákan náà ni kẹ́dà gbà pé nínú aginjù ayé nígbà tí ẹ̀dá bá ń dojú kọ ìnira àti ìdààmú, Olúwa wà níbẹ̀ pẹ̀lú. Ó ní ẹ̀dá ni kó wá gbà pé Olúwa wà pẹ̀lú òun níbi gbogbo, nígbà gbogbo àti nínú ohun gbogbo. Orílẹ̀-èdè Nàìjíríà kún fún ìbẹ̀rù, ìsákiri àti ìsìnkú báyìí. Ààrẹ àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù ìjọ Aguda ilẹ̀ Nàìjíríà ló jágúdúgbẹ̀ ọ̀rọ̀ yìí lélẹ̀ lójú ìwé kìíní ti The Catholic Independent. Nígbà táwọn àgbáríjọ bíṣọ́ọ̀bù yìí ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ ìjọ ẹkùn àgbà ti Calabar, ní ààrẹ wọn Archbishop Lucius Ugoji ti yọ̀rọ̀ yìí lulẹ̀ wípé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní kú ti pa. Àwọn tó ráyè sámọ́kú lọ́wọ́ wà nínú ìpọ́njú ńlá láwọn àgọ́ tí wọ́n ṣe wọ́n lọ́jọ́ sí, níbi tí wọ́n ti ń fojú winá àìsóúnjẹ àti àìrómimu. Ìwé ìròyìn The Herald látèkó náà gbà lẹ́nu The Independent ìlú Ìbàdàn. Ó sọ dorin bó ti ń sọ pé àwọn bíṣọ́ọ̀bù yìí kìlọ̀ àkíyèsí pé ní gbogbo ọ̀nà ní ilẹ̀ Nàìjíríà ti ń jè sọ́fìn o. Ó ní wọ́n wòye ewu àìsáàbò, ìnira inú ọrọ̀ ajé, ìbàjẹ́ àwọn ẹ̀ka tó gbèlúró, ìwà àjẹbánu àti ìwà ọmọlúàbí tó ti jẹrà tán láwùjọ Nàìjíríà. Àwọn bíṣọ́ọ̀bù yìí wá rọ àwọn ọmọ ìjọ Àgùdà jákèjádò orílẹ̀-èdè yìí láti dìde kópa nínú ìṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì fi gboyà fàpẹẹrẹ aṣíwájú rere lélẹ̀. Àtúnṣe ọ̀nà ìsan owó orí ti ọdún 2025 tá a mọ̀ sí tax reforms, bí ìgbà tí ènìyàn fẹ́ gba ẹ̀jẹ̀ lára ẹni tó ti ń da ẹ̀jẹ̀ lára tẹ́lẹ̀ ni o. Lámì ìtọ́ àwùjọ kan ló wòye yìí sẹ́yìn ìwé ti The Herald tọ̀sẹ̀ yìí. Lámì ìtọ́ yìí àlùfáà Òkúélèigbe Amos ló wòye pé nítòótọ́ ló jójúṣe gbogbo ọmọ orílẹ̀-èdè kan láti máa san owó orí. Ó wá ní owó orí láì wá rí àyípadà rere nínú ìlú àti lára àwọn ará ìlú yìí ń kọ́ ìgbàlọ́wọ́ méèrí ni. Ó ní pé ìjọba tó kàn ń gbà lọ́wọ́ àwọn ará ìlú tí kò kọ́kọ́ di ibi tí àpò ti ń jò, tí kò pínwọ́ ìnákúnà, tó kàn ń fi ìgara fi ìlọsíwájú hàn, ìjọba bẹ́ẹ̀ kò tún nǹkan kan ṣe, dípò bẹ́ẹ̀ ńṣe ló ń jani lólè. Ìjọba bẹ́ẹ̀ kàn ń fẹ́ owó orí nípasẹ̀ ọrọ̀ òfo bó ṣe ń fún ẹ̀jẹ̀ àwọn ará ìlú tó sì ń da ẹ̀jẹ̀ àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ láìṣẹ̀ ni. Àwọn ọmọ ìjọ ẹkùn Èkìtì fẹnukò lórí gbogbo ìpinnu lákòókò ìfarasin wọn tọdún yìí. Ojú ìwé 9 ti The Independent lẹ́kúnrẹ́rẹ́ rẹ̀ wà. Lára ìpinnu wọn lọ́jọ́ 6 oṣù yìí ní Holy Family Catholic Church Basilica Ládó Èkìtì ní láti máa ka Bíbélì wọn lójoojúmọ́, kí wọ́n sì máa ṣàṣàrò lórí rẹ̀ láti so okùn ẹbí lè sí dáindáin nípa gbígbàdúrà papọ̀
pẹ̀lú ọ̀rọ̀ inú bíbélì, láti máa gba àwọn ọ̀dọ́ níyànjú nípa ìtọ́nà ọ̀rọ̀ Ọlọ́run, láti rí sákrámẹ́ǹtì ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn àlàáfíà, ìwòsàn àti ìsọdọ̀tun, láti túbọ̀ mú ìbọlá fún Màríà wúńdíá mímọ́ jinlẹ̀ sí ẹni tí í ṣe ìyá ìrètí àti ìràwọ̀ ìtànkálẹ̀ ìyìn rere. Ìpinnu wọn wọ̀nyí wá forí gún àfẹnukò láti máa rìn papọ̀ nínú ìrìn àjò ìrètí, bí àwọn yóò ti máa fa omi ìyè mu nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú àwọn sákrámẹ́ǹtì, nínú ìjẹ́rìísí àwọn ènìyàn mímọ́, àti nínú àwọn ọ̀rọ̀ gbogbo tó sodo sínú ìjọ Àgùdà. Tó àtọ́bẹ̀ láṣẹ díẹ̀ lólè, agbe mi tún ṣetán ó rèlú ìdáró, àlùkò mi ṣetán ó rèlú ìkosùn, lékeléké mi ṣetán ó rèlú ìkẹfun. Àlùfáà Paul Aṣáwálé tún padà sí bùbá rẹ̀ lọ́sẹ̀ yìí ná. Ìjì ò ní jà kó domi inú àgbọn nù, èèwọ̀, títí ọjọ́ mẹ́jọ, gbọ̀ngbọ̀n àtèmi àtẹ̀yìn, òkè gbọ̀ngbọ̀n.